nípa ẹ̀jẹ̀ Jésù. Àwájú aṣẹ́gun lọ, àwájú aṣẹ́gun lọ, aṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù àti fún wa níṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù. Àwájú aṣẹ́gun lọ, àwájú aṣẹ́gun lọ. Rántí Jésù Kristi tí ó jíǹde kúrò nínú òkú láti inú irú ọmọ Dáfídì gẹ́gẹ́ bí ìhìnrere. So ní inú ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ kẹjọ, àrí tí Paul apostoli wọ́n ránṣẹ́ sí Tímótì tí ó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ. Paul dẹ̀ rán létí, ó ń sọ fún wípé kí ó rántí Jésù Kristi. Bá dẹ̀ wò, báwo ni kí nìdí tí Apostle Paul ṣe máa sọ fún Tímótì tó jẹ́ olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí tiẹ̀ pé kó rántí Jésù? Tó ṣeé ṣe kí olùṣọ́ àgùntàn kí ó gbàgbé olùṣọ́ àgùntàn rere tó gbà síṣẹ́? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́, nítorí kíni tí odò bá gbàgbé orísun, ó máa gbẹ. Ìdí tí wọ́n ní láti rán Tímótì létí ni pé ó ṣeé ṣe kí odò gbàgbé. Tó bá dẹ̀ gbàgbé, ó máa gbẹ. Ìdí tí ó ṣe máa gbẹ ni pé tí a ò bá fara mọ́ Jésù tímọ́tímọ́, tá ò bá fi gbogbo àyà wa ní, tá ò fi gbogbo ọkàn wa sìn, tá ò wá ojú rere rẹ̀ nígbà gbogbo, ká béèrè èrò ẹ̀, ká béèrè ìfẹ́ ẹ̀, kí a tọrọ fún ìtọ́ni látọ̀dọ̀ ẹ̀, a lè rí wípé à ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí ò bójú mu, tàbí à ń ṣe iṣẹ́ ìránṣẹ́ tó kọ̀ jẹ́ iṣẹ́ làálàá asán, tó kọ̀ jẹ́ wípé iṣẹ́ tá à ń ṣe ìmúlẹ̀múfo asán lásán là ń lè. Ìdí nìyẹn tí wọ́n fi ní láti rán Tímótì létí pé rántí Jésù Kristi Olúwa o, rántí Jésù bó ṣe ń ṣe iṣẹ́ tó ń sin àwọn ènìyàn, tó ń wàásù ìrere. Rántí Jésù Kristi fún ara. Má kọ̀ wàásù nípa Jésù, rántí Jésù tí ó jíǹde kúrò nínú òkú. Ìyẹn ni pé Jésù Kristi tá à ń sọ ìkọ̀ọ̀kan náà ni, ẹ̀yọ̀kan náà ni, ẹni tí ó jíǹde nínú ìsà òkú ní ọjọ́ kẹta. A ní láti rántí àjíǹde Kristi, torí a ti wà ní àsìkò kérésì báyìí. Ọ̀pọ̀ ló ń rántí Jésù ní àsìkò yìí. Ṣùgbọ́n tá bá wo gbogbo ohun tó ń lọ nílé ayé, ọ̀nà tí àwọn èèyàn fi rántí Jésù àti ìdí tí àwọn èèyàn fi rántí Jésù, ó ní ṣe pẹ̀lú nǹkan tí oníkálukú ń wá látọ̀dọ̀ Jésù. Ọ̀pọ̀ tó ń ṣiṣẹ́ ìjọba tàbí iṣẹ́ àtọwọ́dọ́wọ́, iṣẹ́ àbí business àbí nǹkan tẹ̀sán, àwọn tó ń ṣiṣẹ́ oṣù, gbogbo wọn ló máa rò pé a ti wà ní àsìkò kérésì báyìí, nǹkan wá ṣẹnu rẹ̀. Wọ́n á rí bónọ́sì ọdún gbà, bónọ́sì Christmas tí wọ́n á fi jẹ chicken àti ìrẹsì. Ìdí tí wọ́n fi rántí Jésù nìyẹn, pé àsìkò kérésì la wà, àsìkò ọjọ́ ìbí Kristi. Ṣùgbọ́n Bíbélì fẹ́ ká lọ jù bẹ́ẹ̀ lọ, ká sún síwájú ju ohun tí a lè rí lára Kristi àbí ohun tí a lè rí gbà ní orúkọ Kristi. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí a rántí Kristi àti àjíǹde Kristi, nítorí nínú àjíǹde Kristi òun ni ìyè tiwa náà wà. Bíbélì ní tí
a bá ti kú pẹ̀lú Kristi tí a ti jíǹde pẹ̀lú ẹ̀, a gbọ́dọ̀ fi ọkàn wa, a gbọ́dọ̀ fi ìfẹ́ wa, a gbọ́dọ̀ fi wá àwọn ohun tí ó wà ní òkè, ibi tí Kristi wà, tí ó jókòó sí apá ọ̀tún ìtẹ́ bàbá. Ẹni pé nǹkan tí a bá ń lé ó máa fi hàn nínú ìṣe wa àti nínú àdúrà wa àti nínú ohun tí ọkàn wa bá ń fà sí. Tí a bá ń lé Kristi ní tòótọ́, ó máa hàn nínú àdúrà wa àti nínú ìsìn wa. Ó sọ fún Tímótì pé rántí Jésù Kristi tí ó ṣe kíni, tí ó jíǹde kúrò nínú òkú. Torí nínú àjíǹde Kristi, òun ni àjíǹde tiwa náà wà. Àwọn onígbàgbọ́ wípé tí Kristi bá padà, àwa tí a bá wà láyé tàbí ẹni tó bá wà láyé ńgbà náà, á bá Kristi lọ sókè ọ̀run. Àwọn tí wọ́n dẹ̀ jíǹde, tí wọ́n dẹ̀ ti kú ló máa kọ́kọ́ jíǹde. Nígbà tí a bá gbọ́ ìpè, àwọn ló máa jíǹde, àwọn ló máa kọ́kọ́ lọ sókè. Àwa tá ṣì kú, àwọn tó bá ṣì kú ló máa lọ bá Kristi lọ́run. Gbogbo wa la máa jọ fi ayé lẹ̀ nígbà àjíǹde. Ìdí nìyẹn tí àjíǹde ṣe kókó, pé ayé yìí ò kì í ṣe ilé wa o. Ayé yìí á lọ, ọ̀run nílé. A gbọ́dọ̀ máa tiraka láti ṣiṣẹ́ tí yóò mú inú Ọlọ́run dùn. Bíbélì ní ká wá àwọn ohun tí ó ṣe ti ọ̀run. Nítorí ibi tí àwọn dúkìá wa bá wà, ibẹ̀ ni ọkàn wa máa wà. Tí a bá ní ọrọ̀, ká fi gbogbo ọjọ́ ayé wa kó ọrọ̀ jọ nílé ayé, ọrọ̀ á tàn. A ò lè kó mọ́tò tàbí ilé tàbí ilẹ̀ tàbí owó inú báǹkì, a lè kó dání lọ sọ́run ara kejì. Ilé ayé la ti bá, ilé ayé la ó fi sí. Ṣùgbọ́n ohun ọrọ̀ tí a lè mú dání, òun ni orúkọ rere, òun ni ìgbàgbọ́ tí ó kúná, ìgbàgbọ́ tí ó yè kooro. Ohun tí a lè mú dání, òun ni ìbẹ̀rù Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run àti àwọn èso ẹ̀mí tí wọ́n ti gbìn sínú ọkàn wa, tí ó ti gbèrú sínú ayé wa, àti àwọn iṣẹ́ rere tí a ti ṣe lẹ̀, òun ni Ọlọ́run máa fi ṣèdájọ́. Lóòótọ́ náà, ọ̀run nípa àánú àti oore ọ̀fẹ́ Jésù Kristi ni. Ṣùgbọ́n tá bá dé wá dé ọ̀run òun kọ́, ohun tí a bá ṣe náà la máa gbà. A ní láti ṣe ohun kankan ká tó lè rí ọ̀run lọ. A kò ní láti gbàgbọ́. Ṣùgbọ́n lẹ́yìn tá bá gbàgbọ́, tá bá dọ̀run, a túbọ̀ máa jèrè iṣẹ́ ọwọ́ wa. Nítorí Ọlọ́run kì í ṣe onírọ́. Bíbélì ní gbogbo ohun tí a bá ṣe la máa gbà. Àti Júù àti kèfèrí, gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa. Nítorí náà ó ní Kristi tó jíǹde, inú irú ọmọ Dáfídì gẹ́gẹ́ bí ìyìnrere. Kristi ni irú ọmọ Dáfídì, Dáfídì ọba, Dáfídì kan náà tí ó jẹ́ ẹni àmì òróró, tí ó jẹ́ ẹni tí ó ní ọkàn pípé níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ bí Dáfídì ṣe jẹ́ àyànfẹ́, bẹ́ẹ̀ ni Kristi náà jẹ́ àyànfẹ́. Àyànfẹ́ tí Kristi dẹ̀ jẹ́ ó ju ti Dáfídì lọ, torí Kristi gan ló ṣẹ̀dá Dáfídì. A gbọ́dọ̀ ṣe ìrántí Kristi ju ohun gbogbo lọ. Kristi gbọ́dọ̀ jẹ́ olùfẹ́ wa ní tòótọ́. A gbọ́dọ̀ fẹ́ Kristi tọkàntọkàn. Nítorí kíni ọjọ́ ìdájọ́ ń bọ̀, òpin ohun gbogbo ń bọ̀. Àwọn tí wọ́n bá dẹ̀ fẹ́ Kristi, wọ́n ó rí ògo ẹ̀. Àwọn tí wọ́n bá ń fi ọkàn wọn wá Kristi, wọ́n ó rí ìgbàlà Kristi. Àwọn tí wọ́n bá ń wòye ní ojoojúmọ́ fún ìpadàbọ̀ Kristi, àwọn ni yóò rí ojú rere ní ìgbà tí ó bá padà. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Kí Olúwa kí ó fún wa ní ẹ̀mí Kristi lọ́tùn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó túbọ̀ máa rọ̀ lé wa lórí. Kí Olúwa kí ó fún wa lẹ́mìí Kristi. Kí Olúwa kí ó fún wa ní òye ìgbà àti àkókò. Bíbélì sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísákà, pé wọ́n ní òye ìgbà àti àkókò. Wọ́n sì mọ ohun tí Ísírẹ́lì
tó yẹ kí Ísírẹ́lì máa ṣe ní àkókò àti ìgbà fúgbà. Olúwa a gbàdúrà kó wa mọ̀ ṣe. A ò lè dá ṣe kábíyèsí, a ò lè dá ṣe. Ẹ fà wá sí ọ̀dọ̀ yín, ẹ fà wá mọ́ra. Fà mí mọ́ra o, mọ́ra Olúwa, síbi àgbélébùú tó kù. Fà mí mọ́ra o, fà mí mọ́ra, mọ́ra Olúwa o, síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Fà wá mọ́ra, mọ́ra Olúwa, síbi àgbélébùú tó kù. Fà wá mọ́ra, mọ́ra Olúwa o, síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Tìrẹ ni ìyà jẹ àti gbóhùn rẹ̀, ó sọ nípa ìfẹ́ rẹ̀ sí wa. Àwa fẹ́ gòkè nínú ìfẹ́ rẹ̀. Fà wá mọ́ra, mọ́ra Olúwa, síbi àgbélébùú tó kù. Fà wá mọ́ra o, mọ́ra Olúwa o. Thank you, God. Síbi ẹ̀jẹ̀ rẹ̀ tó níye. Wọ́n máa fà wá mọ́ra Olúwa. Kọ́ láti rántí Kristi nínú gbogbo afẹ́fẹ́ yẹyẹ Kérésì, láti rántí, láti fi ìfẹ́ wa lé Kristi, láti fi gbogbo ọkàn wa wá Kristi, kí ó lè fi ògo rẹ̀ hàn fún wa, kí ó lè fi ìfẹ́ rẹ̀ hàn wá, kí ó lè fi àánú hàn wá, kí ó lè gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ó lè fún wa ní agbára láti dojúkọ ayé, èṣù àti ẹ̀ṣẹ̀ àti ẹran ara. Ẹ gbà gbogbo ògo kábíyèsí, torí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín, láé àìnípẹ̀kun. Àmín, àmín, orúkọ Jésù. Àyìn Olúwa lógo, ògo f'Elédùmarè.